mi retí Ọlọ́run wa bàbá orúkọ rẹ̀ la bẹ̀bẹ̀ bàbá a fẹ́ rí ọ láàrin wa olúwayé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Ayérayé àtúndé lónìí àwa túndé àtúgbáròyé wa dé àtúgbẹ́jọ́ wa dé bàbá ó ti mọ̀ pé lẹ́jọ́ ni wà àyè má ṣàròyé a máa ṣàròyé ni bàbá ìwọ sì ní elétí gbóhùn gbáròyé tó ń gbóhùn ẹ̀dá ṣàṣẹ bàbá ẹ tún darapọ̀ mọ́ wa lónìí. Ǹjẹ́ ẹ̀yin ti wá ẹ̀yin èèyàn wa pátápátá níbi tẹ́ wà ẹ̀yin olólùfẹ́ ètò yìí ètò ọ̀rọ̀ àṣẹ níbi tí ìránṣẹ́ Ọlọ́run alààyè tọ́lọ́run lò lọ́wọ́lọ́wọ́ Evangelist Akinwande Oluwaseun bàbá wa Isreal Akinwande níbi tí Ọlọ́run ti ń gba ẹnu wọn sọ ọ̀rọ̀ àṣẹ ìrí máa sẹ̀ ìdè máa já àìsàn máa sàn àánú máa ṣẹlẹ̀ ìwòsàn máa ṣẹlẹ̀ lónìí bó ṣe máa rí nìyẹn lágbára Èdùmàrè. Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi bàbá wa Isreal mo kí yín o. Yes sir. Àdúrà mi ni fún yín wípé ibi téèyàn kan ò tí ì dérí Olúwa o ibi téèyàn kan ò ga dénú ẹbí lórúkọ Jésù Ọlọ́run kó mọ yín débẹ̀. Àmín Jésù. Àṣẹ Olúwa ni mo fi sọ fún yín wípé ó yá ẹ lọ sí ibi gíga. Àmín Jésù. Gbàdúrà fún Startimes òkè òkè lẹ́yẹ máa ń fò lórúkọ Jésù òkè òkè lẹ́ máa lọ. Àmín Jésù. Lórúkọ Jésù Startimes TV ní wálẹ̀ láéláé. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àmín. Àṣẹ Olúwa ni. Àmín. Jésù Olúwa wa. Àmín àmín. Orin ni mo fẹ́ bá wọlé lẹ́yìn lọ́sàn-án yìí. Inú ẹ̀mí la jọ wà. Gbogbo àwọn tó wà níbi tó ń gbóhùn mi lọ́sàn-án yìí mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí kẹ́ ẹ dẹ̀ wà nú ẹ̀mí pẹ̀lú wa nítorí pé ìṣẹ̀lẹ̀ tọ́lọ́run fẹ́ ṣe lónìí ó kọjá ọgbọ́n àti òye. Ó kọjá ọgbọ́n àti òye bọ́lọ́run ṣe ń dára nìyẹn. Orin ẹ sọ wípé gbé mi lọ sí ibi gíga ibi gíga lèmi fẹ́ gbé mi lọ sí ibi gíga o Ọlọ́run àwọn tó ti ga gbé mi lọ sí ibi gíga. Ó ní gbé mi lọ sí ibi gíga. Ibi gíga lèmi fẹ́ gbé mi lọ sí ibi gíga o Ọlọ́run àwọn tó ti ga. Ìdí tí mo fi kọrin yẹn ni wípé ohun tọ́lọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí lónìí ni wípé ibi gíga. Ibi gíga. Àǹtí Yétúndé ibi gíga. Ibi gíga ohun tó túmọ̀ sí ni pé ibi tó ga jù láyé. Ibi tó ga jù. Àwọn tó rí àmì ṣe. Lórúkọ Jésù. Àwọn 5,000 people tó kọ́kọ́ rí àmì ṣe. Olúwa o. Àṣẹ Olúwa ni mo fi sọ lórúkọ Jésù. Àgápàlì kàtàbà. Lórúkọ Jésù. Ibi tó ga láyé. Lórúkọ Jésù. Tí àwọn èèyàn tó ga wà. Lórúkọ Jésù. Tí àwọn èèyàn pàtàkì wà. Olúwa o. Ẹ̀yin 5,000 tẹ́ ṣàmì ẹ̀. Lórúkọ Jésù. Ọlọ́run máa mú yín débẹ̀. Àmín Jésù. Agbára Ọlọ́run máa gbé yín débẹ̀. Àmín Jésù. Mo ń sọ̀rọ̀ nípa ibi gíga. Ibi gíga láyé wà fún àwọn ènìyàn tó ga. Tó ga tó ga. Ibi gíga láyé ó wà fún àwọn èèyàn pàtàkì. Ẹ̀dá tí ò bá tí ì débi gíga ó wà níbi tó ti ń amúnisìn. Kábíyèsí o Olúwa o. Ibi gíga òun ni pé ibi tí àwọn ọlọ́lá àwọn olówó àwọn èèyàn pàtàkì wà. Ibi gíga ibi ọ̀wọ̀ ni ibi ọ̀wọ̀ àwọn ẹni ọ̀wọ̀ ló wà níbẹ̀. Mo bẹ̀ Jésù lọ́sàn-án. Lórúkọ Jésù. Ẹ̀yin èèyàn tẹ́ rí àmì ìṣe. Lórúkọ Jésù. Ọlọ́run máa mú yín débi gíga. Àmín Jésù. Ibi gíga. Life ayé yìí tá wà yìí ó dàbí àtẹ̀gùn. Àtẹ̀gùn tó ń pè ní lift. Elevator. Téèyàn bá dé àwọn ibì kan ní àwọn offices kan tó yẹ pé bíi 10-15 stories. Àtàwọn ilé ìtajà ńláńlá. Àwọn ilé ìtajà tó yẹ pé bíi 10 stories 15 stories.
èèyàn lè fẹsẹ̀ rìn ṣùgbọ́n a máa mí hẹ́lẹ́hẹ́lẹ́ láti débẹ̀ ṣùgbọ́n àwọn ibì kan wà tó yẹ pé àtẹ̀gùn ló ń pè wọ́n pè kíní ẹ̀ ní lift tó bá ti tẹ̀ báyìí gbìn láàrin ìṣẹ́jú àyà agbéyàn débẹ̀ olúwa o òun ló ń pè ní àtẹ̀gùn káálí màsàkà lórúkọ Jésù mo bẹ Jésù lọ́sàn àtẹ̀gùn láti gbé ẹ débi ògo lójijì àwọn tó rí àmì yẹn ṣe dà lórúkọ Jésù lórúkọ Jésù Ọlọ́run kó gbé yín débẹ̀ àmì Jésù àtẹ̀gùn ó ní pé lift lójijì suddenly ó kọ̀ débẹ̀ èmi ń lọ síbi gíga àwa ń lọ síbi gíga èṣù ò lè dí wa lọ́wọ́ o àwa ń lọ síbi gíga ẹ̀ṣẹ̀ ò lè dí wa lọ́wọ́ o àwa ń lọ síbi gíga mo wí pé èmi ń lọ síbi gíga. àwọn tó ń lọ síbi gíga ni mo kọrin yẹn fún o èyí túmọ̀ sí pé ibì kan wà tó ń pè ní ibi gíga mo bẹ Jésù lọ́sàn lórúkọ Jésù agbára Ọlọ́run kó mú yín débẹ̀ àmì Jésù. mo sọ nípa elevator mo sọ nípa àtẹ̀gùn àtẹ̀gùn ní control ó ní control nǹkan mẹ́ta ni elevator ń ṣe nínú ayé ènìyàn nǹkan mẹ́ta ló ní àtẹ̀gùn ń ṣe ní ayé ènìyàn number one o máa press bọ́tì yẹn bó o bá ṣe fẹ́ kó pẹ́ ìsáídà tó o bá fẹ́ lọ síbi o bá fẹ́ kó gbé ẹ lọ sókè tó o bá ti tẹ̀ pẹ́ a kò ṣe gbùm lẹ́ẹ̀kan náà èèyàn ti débẹ̀ ó gbéra lẹ́ẹ̀kan náà ni àṣẹ jáde lórúkọ Jésù ọmọkùnrin ọmọbìnrin tí mo wò yẹn agbára tó dá ayé rẹ dúró sójú kan mo bẹ Jésù lẹ́ẹ̀kan náà lórúkọ Jésù agbára tó máa mú ẹ gbéra lójijì lórúkọ Jésù agbára tó máa mú ẹ débẹ̀ lójijì lórúkọ Jésù agbára tó máa mú ẹ débi gíga lójijì lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì ó yẹ débẹ̀. àmì Jésù. èkíní nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé o fẹ́ remain stagnant ní ojú kan náà tó o bá ti wọbẹ̀ tó o bá ti tẹ̀ nǹkan kan ó máa dúró síbẹ̀ ilẹ̀kùn yà kọ̀ tì á dẹ̀ mú èèyàn á dẹ̀ wà lójú kan á dẹ̀ wà bẹ̀ mo bẹ Jésù lọ́sàn lórúkọ Jésù agbára wo ló mú ẹ wà lójú kan èké taliba lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ ṣàmìyàn dà lórúkọ Jésù agbára yẹn kó gbiná dànù àmì Jésù. kí ni mò ń sọ ni wípé àtẹ̀gùn lift èèyàn lè wà lójú kan ayé ẹlòmíì dẹ̀ wà lójú kan wọ́n dẹ̀ sọ ayé ẹlòmíì dájọ́gbọ́n odò á jí jáde láago 6 òun kan náà ló máa wọlé láago 11 tó bá tún wọlé tán nǹkan tó wù ú jẹ kò tún ní rí jẹ èyí túmọ̀ sí pé ayé ẹ̀ wà lójú kan ayé ẹ̀ di adágún odò kò lọ wájú kò padà sẹ́yìn ojú kan ló wà àtẹ̀gùn kan nìyẹn àtẹ̀gùn kan tún wà tó bá yẹ kó máa tún gbéyàn lọlẹ̀ tó bá ti tẹ̀ báyìí pa àwa lọ ní underground àtẹ̀gùn mẹ́ta ní àtẹ̀gùn ìkan máa gbéyàn sókè ìkan máa múyàn wá lójú kan ìkan máa múyàn wá sílẹ̀ èmi ò mọ̀ èyí tó fẹ́ oṣù gbọ́ èyí tó máa gbéyàn lọ síbi gíga ni mo ń sọ nípa àtẹ̀gùn ibi gíga àlíkàbà mo gbàdúrà gbogbo ẹni tẹ́ ṣàmì lọ́sọ̀ yìí ibi téèyàn kò ga dé rí inú ẹbí yín ohun rẹ̀ téèyàn kò gbé ṣe rí ibi gíga téèyàn kò dé ẹ̀yin 5,000 tẹ́ ṣàmì ẹ̀dá agbára Ọlọ́run kó gbé yín débẹ̀. àmì Jésù. èyí ni àtẹ̀gùn ó máa ń gbéyàn débi ìrìn àjò ibi téèyàn bá fẹ́ dé láyé ibi ìrìn àjò téèyàn bá fẹ́ dé láyé ibi téèyàn bá fẹ́ dé àwọn kọ́kọ́ tí mo discover nípa àtẹ̀gùn ni pé àwọn button téèyàn ń tẹ̀ button number 1 téèyàn bá fẹ́ dé ibi gíga ní àtẹ̀gùn ibi gíga tó o fẹ́ tẹ̀ ó ní pé wà á kọ́kọ́ lọ discover olóore olùrànwọ́ èèyàn. olóore olùrànwọ́. ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́. bọ́tìnì àkọ́kọ́ olóore olùrànlọ́wọ́. ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́.
àwọn tó máa ràn mí lọ́wọ́ bàbá bá mi ràn wọ́n lọ́wọ́ Hey. wo ọdún yìí tún lọ. Oṣù kẹfà màláwá Oṣù kẹfà ọdún ti pín sí méjì. ó ti pín sí méjì. Ó dẹ̀ ń wò ó pọ̀ ọdún yìí ò fẹ́ kọ́lé, ọdún yìí máa kọ́lé, ọdún yìí máa rálẹ̀, máa ṣohun rere tí ẹgbẹ́, ó dẹ̀ sì wà mẹ́. Ó dẹ̀ jókòó sójú kan, ó dẹ̀ tètè wá bí tí àwọn olùrànwọ́ rẹ̀ wà. Olùrànlọ́wọ́ mi ò Ó wá jókòó sójú kan, àwọn tó yẹ kó ràn ẹ́ lọ́wọ́ wá ràn ẹ́ lọ́wọ́. Ó tètè wá olùrànlọ́wọ́ tó ń olùrànlọ́wọ́ nọmba 1 láyé èèyàn. Olùrànlọ́wọ́ nọmba 1 láyé èèyàn ò ní Ọlọ́run. Ó ní èmi yóò gbójú mi sókè òkè wọn. Níbo ni ìrànwọ́ mi yóò ti wá? Ìrànwọ́ mi yóò wá lọ́wọ́ Ọlọ́run tó dá ayé àtọ̀. Ó ní Psalm 121 verse 2. Ó ní àti ọwọ́ Ọlọ́run ní ìrànwọ́. Ó ní lọ́wọ́lọ́wọ́ ìrànwọ́. Òun ló ń ran ẹ̀dá lọ́wọ́. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá. Ìrànwọ́ mi tí ó dá ọ̀run òun ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Òun kì yóò jẹ́ kí ẹ máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú ìrìn àjò yẹn. Bó o ti ń gòkè lọ, àìmọye àwọn èèyàn tó ń gòkè lọ tí ẹsẹ̀ wọn yẹ̀ lórí ládà, wọ́n dẹ̀ ṣubú. Mo gbàdúrà lórúkọ Jésù. ẹ̀yin 3,000 tẹ́rẹ́ mi ṣe lọ́sọ̀ yìí. Lórúkọ Jésù. Nínú ìrìn àjò ògo, nínú ìrìn àjò òkè tó ń lọ, lórúkọ Jésù ò ní ṣubú. Àmín. Àìmọye àwọn tó ń rìnrìn àjò yẹn tó ti ṣubú. Ẹni tí ń pa ọmọ kì í sùn bẹ́ẹ̀ kì í tó gbé. Bẹ́ẹ̀ni, so kí ni mo ń sọ mẹ́yẹ ni wípé ìrìn àjò láti lọ bí gíga, àìmọye àwọn èèyàn ló ń ṣubú. Ó nílò olùrànlọ́wọ́ àkọ́kọ́ ni Ọlọ́run. Ẹni tó bá dẹ̀ ti fi Ọlọ́run ṣe àkọ́kọ́ kò lè fail. Kì í kùnà. Kò lè kùnà. Number 2, Psalm 75 verse 6. Psalm 75 verse 6. Ó ní tó o bá ti fi Ọlọ́run ṣe olùrànwọ́ àkọ́kọ́, olóye sọ pé ó ní ìgbéga kò wá láti gúúsù tàbí àríwá. Ó ní àtọ̀dọ̀ Ọlọ́run ní ìgbéga ti wá. Nítorí tí ìgbẹ́kẹ̀lé kò ti ìlà oòrùn wá tàbí ní ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni kì í ṣe láti gúúsù wá, ṣùgbọ́n Ọlọ́run ni onídàájọ́. Ọlọ́run ni onídàájọ́. Ó sọ ọkàn kalẹ̀. Ó sọ ọ̀kan kalẹ̀. Ó gbé ẹlòmíràn lékè. Àbáríkà parí abayẹ kadàbà. Ọ̀rọ̀ Ọlọ́run yè síbẹ̀. Mo gbàdúrà lọ́sọ̀ọ́ yìí. Olúwa o. Gbogbo àwọn ọ̀tá rẹ̀, gbogbo àwọn ẹlẹ́nìní rẹ̀, gbogbo àwọn tó ń wá ìṣubú rẹ̀, tó o bá ti ṣàmì nítorí pé ó nílò láti sọ àwọn kọ́kẹ́lẹ̀ sódà kó lè gbé ìwọ gòkè. Tó bá rí bẹ́ẹ̀ lórúkọ Jésù, agbára Ọlọ́run kó sọ wọ́n kalẹ̀. Àmín Jésù. Kí ló túmọ̀ sí? Ó túmọ̀ sí pé àwọn kan nílò láti ṣubú kí àwọn kan dìde. kí àwọn kan lè dìde. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀, mo lọ síbì kan, mo wá bí ọmọ yẹn, ọmọ kékeré ni, ó kọ sáré bọ̀, kò mọ̀ mí rí, èmi náà mọ̀ rí, ṣùgbọ́n just bó ṣe ti rí mi as a special guest of honour láti lọ wàásù mẹ́, gbúrúgbúrúgbúrú, ó kọ ní dádì kárí mi, àfilẹ̀ ẹ̀kọ́ náà mo kọ gbé ní yìí, mo ṣe gbé bá mo wá gbé sókè, inú ẹ̀ wá dùn. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó rí olùrànwọ́ láti gbé sókè. Agaparikata, egege muzota, marika balikata, yekekaru, remuskaba. Mo sọ láti orí ìtẹ́mímọ́ wa, mo sọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè, mo sọ gẹ́gẹ́ bí ẹni tẹ́nu Ọlọ́run gbẹ́nu rẹ̀ sọ̀rọ̀. Àṣẹ jáde. Olúwa o. Ẹni tó máa fà ẹ́ lọ́wọ́ sókè. Lórúkọ Jésù. Ẹni tó máa gbé ẹ débi gíga. Nínú ọ̀sẹ̀ yìí o. Lórúkọ Jésù. Ẹ̀yin 3,000 tẹ́ ṣàmì yẹn. Lórúkọ Jésù. Ó yẹ bá a pàdé. Àmín Jésù. Lórúkọ Jésù, ó yẹ bá a pàdé. Àmín. I am going higher, yes, I am. I'm going higher today. I'm going above the shadow into the presence of God. I'm going higher someday. Àṣẹ jáde lónìí. Lórúkọ Jésù. Ibi gíga. Lórúkọ Jésù. Níbi táwọn èèyàn ọlọ́lá wà. Lórúkọ Jésù. Níbi táwọn olówó ọlọ́rọ̀ wà. Lórúkọ Jésù. Níbi tí ìfọ̀kànbalẹ̀ ọkàn wà. Lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìgbàgbọ́ tẹ́ ń wò mí tẹ́ ṣàmì. Lórúkọ Jésù.
Ọlọ́run kó gbé yín débẹ̀. Àmín Jésù. Ẹ̀mí mímọ́ kó gbé yín débẹ̀. Àmín Jésù. Ọlọ́run lè lo ènìyàn láti ràn ẹ́ lọ́wọ́. Alábàárù ilé ayé mi. Òun ni alábàárù ire. Àwọn tó máa polongo ògo èèyàn. Ó mọ̀ ọ́ ṣe, kò nílò pé ó mọ̀ ọ́ ṣe. Kábíyèsí Ọlọ́run. Kò nílò pé ó kàwé. Kò nílò pé ó gbọ́ àbí pé ó mọ̀ èèyàn. Ṣùgbọ́n tọ́lọ́run bá ti rán olùrànwọ́ sí yàn, ẹ gbàgbé ẹ̀. Ní kéèsì ti Joseph báwọn ẹgbẹ́ ẹ ṣe tó ó wọ Potiphar's house wọ́n tà á nígbà tó tà ó délé Potiphar's house bí ìyàwó Potiphar ṣe parọ́ ọmọ tó nítorí pé a ti pèsè ibi gíga kan fún ó wọnú ẹ̀wọ̀n nínú ẹ̀wọ̀n ẹni olórí agbọ́tí àti kiri ó tún gbàgbé ẹ̀ ó ní má gbàgbé mi nígbà tó bá dára fún ẹ nígbà tó dára fún tó ó tún gbàgbé ẹ̀. Má kọjá mi Olùgbàlà gbọ́ àdúrà mi mo gbàdúrà lọ́sàn yìí o láti wọ báńkẹ́ àṣẹ Olúwa lélẹ́yìí o gbogbo ẹni tí ìrànwọ́ rẹ bẹ lọ́wọ́ rẹ̀ lórúkọ Jésù èyí tó ti gbàgbé Olúwa má gbàgbé mi o èyí tí ò rántí ẹ mo bẹ Jésù lọ́sàn yìí pẹ̀lú àṣẹ ìpè ni mo fi gbàdúrà yìí fún ẹ ó yá kó rántí ẹ sí rere. Àmín Jésù. Ó wọnú ilé Fáráò àfìgbà tí Fáráò fà á lọ́wọ́ sókè. Bẹ́ẹ̀ni. Èyí túmọ̀ sí wípé bí Ọlọ́run ò bá tí ì fàyàn sókè èèyàn ò tí ì débi gíga. Olúwa ni #1 discovery ẹni tó lè ran ẹ̀dá lọ́wọ́. Number 1 ni olùrànwọ́ discover ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́ Ọlọ́run bá ti ràn yàn lọ́wọ́ èèyàn náà lè ràn yàn lọ́wọ́. Number 2 òun ni ìrẹnisílẹ̀ ìrara ẹni sílẹ̀ humility ìrara ẹni sílẹ̀ ọ̀nà láti lọ sókè ni pé kéèyàn ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ àwọn kan wà tó yẹ pé ìgbéraga Bíbélì ní agbéraga lòun fojú wo lókè rere ṣùgbọ́n tó rẹra ẹ̀ sílẹ̀ òun lòun ó gbéga ẹlòmíì kò tó nǹkan kan àwa wa gbádá ẹ wo bí mo ṣe rí ẹ wo bí mo ṣe jẹ́ ó dẹ̀ jẹ́ nǹkan kan àwọn tó yẹ kó ràn lọ́wọ́ wọn ò ní ràn lọ́wọ́ wọn á ló ti yó tán empty barrel àgbá òfìfo kò ní nǹkan kan nù àwa máa pàṣẹ wọ wá ń bí ń tiẹ̀ ìwọ ṣe báyìí àmọ́ kò dẹ̀ tó nǹkan kan ṣùgbọ́n ẹni tó bá ti rẹ ara ẹ̀ sílẹ̀ òun lÓlúwa máa gbé ga ìwé James chapter 4 verse 10 ó sọ kọ́kọ́ mẹ́ẹ̀ ó ní ra ara rẹ sílẹ̀ níwájú Olúwa Olúwa yóò sì ṣe kíni yóò sì gbé ẹ sókè àbí báwo ló ṣe sọ James 4:10 ẹ rẹ ara yín sílẹ̀ níwájú Olúwa òun ó sì gbé yín ga. ó ní òun yóò Olúwa ní olùgbéga èyí túmọ̀ sí pé ẹni tí ò bá ti rẹ ẹ̀ sílẹ̀ Ọlọ́run ò lè gbéga. Ó ní ará ẹ má ṣe sọ̀rọ̀ ibi sí ara yín ẹni tí ó bá ń sọ̀rọ̀ ibi sí arákùnrin rẹ̀ tí ó sì ń dá arákùnrin rẹ̀ lẹ́jọ́ ó ń sọ̀rọ̀ ibi sí òfin. Ẹ máa gbọ́ humble yourself rí ara tó o bá ti ra ara ẹ sílẹ̀ Ọlọ́run ò lè gbé ẹ ga kò sí iye ìwé tó o lè kà o bá ní PhD o bá ní mastered o bá chartered kò sí. Rí ara ẹ sílẹ̀ tó o bá ti ra ara ẹ sílẹ̀ níwájú Ọlọ́run wo òfìfo ní ẹ àǹtí Yétúndé ohun kẹta tó ń gbé ní débi gíga ó ní handwork ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ iṣẹ́ ọwọ́ ẹni láìṣọ̀lẹ tí ó ń ṣèmẹ́lẹ́ wọ́n ní àtẹ́wọ́lẹ́ ẹni kò kí ń tán ní jẹ. máa ṣiṣẹ́ lọ máa ṣe ro pé àkógbàdúrà. Ọ̀lẹ lómi ó yẹ ọ̀lẹ débi wípé kò lè gbàdúrà gan ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní kéèyàn ṣiṣẹ́ ọ̀tọ̀ ní kéèyàn gbàdúrà Bíbélì ní pé òun yóò sì bùkún iṣẹ́ ọwọ́ rẹ̀ that means pé ìbùkún ẹni tí ò ṣiṣẹ́ kò lẹ́tọ̀ọ́ sí ìbùkún ẹni tí ò ṣiṣẹ́ ẹ gbọ́ mi dáadáa kò lẹ́tọ̀ọ́ kò bá jẹ́ gúre ló ń tà kò bá jẹ́ pure water ló ń tà Ọlọ́run máa bùkún iṣẹ́ ọwọ́ ẹ o gbọ́dọ̀ ní iṣẹ́ kan láti ṣe Ọlọ́run ò ń ṣe magician
Ọlọ́run ò ń ṣe pidánpidán oníṣẹ́ ìyanu lọ́lọ́run tó bá jẹ́ pidánpidán lọ́lọ́run ni èṣù kò bá ti sọ Jésù di nǹkan míì kò bá sọ di rádaràdà oníṣẹ́ bí ìwọ lágbára ìwọ pàṣẹ fún òkúta kó di àkàrà kò sì máa jẹ. Jésù lágbára àti ṣe ṣùgbọ́n torí pé oníṣẹ́ ìyanu ni kò kí ń ṣe pidánpidán Jésù ò ń ṣe pidánpidán ẹlòmíì àkọ́jọ́kọ̀ ọ̀lẹ ni kò lè ṣe nǹkan kan ọwọ́ ẹ̀ ó lọ́wọ́ ó lẹ́sẹ̀ ó lójú elétí kò ó ti ọ̀lẹ ò lè jẹ kò ọ̀lẹ ò lè rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run kábíyèsí Ọlọ́run ọ̀lẹ kò lè ẹ bá mi kàwé Proverbs 22:29 ìwé òwe rìsọ́ọ̀tì ọ̀lẹ 22:29 kí ni nǹkan tó sọ mbẹ ẹ máa wo rìsọ́ọ̀tì ọ̀lẹ. ó ní ìwọ rí ènìyàn tí ó ń fi àìṣìmẹ́lẹ́ ṣe iṣẹ́ rẹ̀. ẹgbọ́n ó ṣe ìmẹ́lẹ́ ènìyàn tó ń ṣe ìmẹ́lẹ́ ìmẹ́lẹ́ ọ̀lẹ ọ̀lẹ jí ọ̀lẹ pòṣe ọ̀lẹ pantupantu oníjẹkújẹ ọ̀lẹ oníjẹkújẹ olè oníjẹkújẹ òní kó ló 150 ọ̀lẹ ẹni tó ń fi ìmẹ́lẹ́ tó fi ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ kí ló sọ ó ní òun ò dúró níwájú àwọn ọba òun kì yóò dúró níwájú àwọn ènìyàn ó ní ìwọ rí ènìyàn tí ó ń fi àìṣèmẹ́lẹ́ ṣe iṣẹ́ rẹ̀ bí. ohun tó sọ ni pé ẹni tó fi ìmẹ́lẹ́ ṣiṣẹ́ kì yóò dúró níwájú ọba iwájú èèyàn lásán ló máa dúró ọ̀lẹ nìyẹn ṣùgbọ́n ẹni tí ò fi ìmẹ́lẹ́ ṣiṣẹ́ ẹ gbọ́ dáadáa ó ní yóò dúró ní àwájú àwọn èèyàn gidi á dúró níwájú ọba nǹkan tó sọ nìyẹn ìwọ tó jẹ́ pé ọ̀lẹ ni ẹ́ ọ̀lẹ jí ọ̀lẹ pòṣe gbogbo nǹkan ní complain ọ̀lẹ àwọn tó bá ti jẹ́ ọ̀lẹ wọ́n máa àwáwí ni àtọ́dà àti òdà àwáwí wọ́n máa rọ̀rọ̀ sọ ọ̀lẹ ni ọ̀lẹ ló máa ní Ọlọ́run báwo ló ṣe wá dá mi báyìí ó dẹ̀ wá dá mi sí ọ̀lẹ wá dá mi sí Nàìjíríà ọ̀lẹ ni ọ̀lẹ ò dẹ̀ lè rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run ọ̀lẹ lọ̀lẹ ń jẹ́ ẹni tí ò níṣẹ́ tó ń béèrè fún ìbùkún Ọlọ́run ẹni tí ò kú onulé tí ò dáwọ́lé nǹkan kan tó ń bẹ̀ ó dẹ̀ fẹ́ kọ́ lọ ń bùkún fún ẹ ọ̀lẹ ni ẹ́ ó ní ẹni tó ṣe ìmẹ́lẹ́ ní iṣẹ́ ọwọ́ rẹ̀ ó ní kì yóò rí nǹkan kan gbà lọ́wọ́ Ọlọ́run wájú àwọn èèyàn lásán èèyàn tí ò jẹ́ nǹkankan ló máa ti dúró ṣùgbọ́n ìwọ tí ò fi ìmẹ́lẹ́ oníwà dúró níwájú ọba kábàyà kàlàbà ẹni tí ò ṣe mẹ́lẹ́ òun ló tọ́ sí ibi gíga òun ni Ọlọ́run máa ń gbé ga màràbà ṣàkàbà èmi ò fẹ́ mọ bí iṣẹ́ yẹn ṣe kéré tó èmi ò fẹ́ mọ bí ọjà yẹn ṣe kéré tó èmi ò fẹ́ mọ bí ìdáwọ́lé yẹn ṣe tó nítorí pé ò kì í ṣọ̀lẹ nítorí pé ò dáwọ́lé nǹkan kan tó àṣẹ Olúwa lẹ́lẹ́yìn lórúkọ Jésù Ọlọ́run kó sọ ọ́ di ńlá mọ́ ẹ lọ́wọ́ Olúwa kó sọ ọ́ di ńlá mọ́ ẹ lọ́wọ́ o gbọ́dọ̀ ní nǹkan tó ń ṣe o gbọ́dọ̀ ní ìdáwọ́lé tó o bá ti ní ìdáwọ́lé láàárọ̀ lọ́sàn-án yìí mo fẹ́ kó o lọ wá kó bá ṣe pure water kó bá ṣe gílò ṣáà ní ìdáwọ́lé ní nǹkan kan tó ń tà ní nǹkan kan tó ń ṣe ní iṣẹ́ kan tó ń ṣe nítorí pé Ọlọ́run ò ní lu ọ̀lẹ Ọlọ́run ò ní bless ọ̀lẹ Ọlọ́run ò ní bùkún ọ̀lẹ Pétérù James gbogbo wọn níṣẹ́ tó ń ṣe kí Jésù tó pè wọ́n they have their work Pétérù pẹjapẹja ni apẹja ni kọ́lọ́n tó sọ di apẹja ènìyàn ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ tí ò bá tó bá yẹ ọ̀lẹ ẹ tó bá yẹ ọ̀lẹ Ọlọ́run ò lè pé ìwọ tó bá kọ́ dìde tó lọ́lọ́run pè ẹ́ tó jọ̀lẹ̀ ní ẹ mínísírì ẹ ò lè go far Ọlọ́run ò lè lu ẹ torí ọ̀lẹ́gàn ò ní lè gbàdúrà ó máa yán ni tó bá di táìmù tó yẹ kó jí lóru kó má gbàdúrà ó máa rẹ̀ ní torí pọ̀ lẹ́ni ọ̀lẹ́ni ẹni tá a bá pè ní tòótọ́ ń ṣọ̀lẹ. Finally kí n tó gbàdúrà fáwọn èèyàn gbogbo ẹni tẹ́ fẹ́ débi gíga o gbọ́dọ̀ ní ìran vision o gbọ́dọ̀ ní ìran ẹni tí ó bá ní ìran ò ní ọjọ́ iwájú no vision no future. No vision, no future. tó o bá ti níran o lọ́jọ́ iwájú ẹni tí o bá ti níran ìran tó o ní ló dìtámì ọjọ́ iwájú ẹ ìran ẹ ní ìran ọ̀la ohun tó o fẹ́ jẹ́ lọ́la o gbọ́dọ̀ rí lẹ́nìí èèyàn ohun tó bá òun ní iṣẹ́ ọwọ́ ẹ ọ̀tọ́lọ́wọ́ ẹni kò kí n tọ́ ní iṣẹ́ ọwọ́ ẹ àìmọye ojú ló ń wò tí ò ríran
àìmọye ojú ló ń wò tí ò ríran. Many eyes look but they could not see. Kò ń ṣe gbogbo ojú tó ń wò ọ̀rọ̀ rẹ o Jésù. o gbọ́dọ̀ lójú ẹ̀mí ojú ẹ̀mí ẹni pé ìran ọ̀la rẹ nǹkan tó fẹ́ jẹ́. So ẹni tí ò ríran ẹni tó ríran ẹni tó rí gbogbo ẹni tó lajú yìí kọ́ ló ń ríran. Kí igi ń bọ̀ igi ẹlòmíì kí igi kó máa wò lù ló ń rí ṣùgbọ́n kò rí ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ bẹ́ẹ̀ ni kò rí ọjọ́ iwájú. So kí ni mo ń sọ ni wípé Joseph ó rí ọjọ́ iwájú ó ríran. Ọlọ́run ti fi hàn. Ó ríran. Torí pé ó dẹ̀ ń ṣiṣẹ́ ni. Ó ríran. Fáráò náà ríran òun ló ṣe lálàá pé kò wá yé yìí aláìran tó rí òye ló ṣe wá dípò rí Joseph. Ẹni tí ò ríran kò lè rí ọjọ́ iwájú láti débi gíga. O nílò láti ríran sódà kó lè débi. Tó bá dẹ̀ ti ríran dandan ni kán rí ẹ. Ibi gíga nílò ìran. Higher ground needs your vision. Your vision determines your future, your level of your future. Tó o bá ti ríran, ó léwu fún ẹ láti débi gíga. Because ìran yẹn ni ibi gíga. Ibi tó o fẹ́ dé, ó ní mú mi débi gíga. Ibi gíga tó o bá ti ríran bí gíga yẹn, àti débẹ̀ ó máa difficult. O nílò láti ríran sọ kó lè débi gíga. Àṣẹ Olúwa lẹ́lẹ́yìí. Ìran táyé rẹ nílò láti débi gíga. Ẹ̀yin 5,000 tẹ́ ní àmì yẹn ṣe dà. Ọlọ́run kò fún yín ní ìran. Àmín Jésù. Ìran ni láti ríran bí gíga. Ẹni tí ò ríran ò lọ́la. No vision, no future. Ẹni tí ò ríran kò lọ́jọ́ iwájú. Nǹkan tó fẹ́ dé. Èèyàn tó jókòó lórí ìjókòó ẹ̀ ó wá examine pé ó ṣetán láti yunifásitì ó wá wò pé ok irú ilé wo ló fẹ́ ṣé irú ilé face me and face you ló fẹ́ kọ́ ni pé ràn mí lọ́wọ́ mo bomi síra mo dà á síra àbí ó fẹ́ lo ṣáwà tómi ẹ tó kọ́ máa ṣe tó máa ṣiṣẹ́ lónìí àbí jacuzzi ló fẹ́ ìran ní ìran tó o bá ti ríran wàá wá nílé pa wàá máa lépa ìran ẹ tó o bá ti ríran ò nílé pa o kò máa jókòó sójú kan wàá wá dàbí adágún ojú ẹni tó ríran ló pírẹ́sì òkè pa ló pírẹ́sì ẹ̀ pa ló pírẹ́sì àtẹ̀gùn pé first floor ni mò ń òkè ni mò ń lọ ìran yẹn ló máa ràn ẹ́ lọ́wọ́ láti lọ sókè ẹni tí ò ríran ló wà lójú kan ló wà lójú kan ló ní òtẹ́ nǹkan kan kàn wà lójú kan bẹ́ẹ̀ ló ṣe kàbáwọ́rẹ́ máa ṣàtàbà àṣẹ Olúwa jáde lọ́sọ̀ yìí ibi gíga tó ga jù ẹ̀yin 2,000 tẹ́ rí àmì yẹn ṣe Olúwa kó gbé ẹ̀yin débẹ̀. Àmín Jésù. Mo bẹ̀ Jésù lọ́sọ̀ yìí mo pàṣẹ láti inú ìpè mo pàṣẹ láti inú ẹ̀mí mi wá lè kàbáyà kàbá ọwọ́ àdánidúró tó dá ayé rẹ dúró tó ní òní jẹ́ ohun tó lọ́wọ́ fẹ́ kó jẹ́ ẹ̀yin tẹ́ rí àmì ẹ̀ ṣe dà ọwọ́ Olúwa kó gé e dànù. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ síbi gíga mo pariwo nínú ọ̀sẹ̀ yìí àtẹ̀mí àtẹ̀yìn ó yá ká débi gíga. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa ń àmín torí àkókò wa àti ọ̀la. àmín lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni àti yìí God bless you. ọ̀rọ̀ jáde àṣẹ ti tẹ̀lé. Ẹyẹ èṣù ò ní ṣá gbogbo àṣẹ náà jẹ. Ìbùkún tí mo rí gbẹ̀mí á mú délé. Èmi ti gba ìbùkún tèmi mo ti gba ire tèmi ó ti lẹ̀ mọ́ mi lára ó ti lẹ̀ mọ́ mi láṣọ mo ti mú dání ó ti wà nínú ẹ̀jẹ̀ mi. Má wàá gbàgbé láti máa darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Sunday ní déédéé agogo 4:30 sáago 5 ọ̀rọ̀ àṣẹ ni kò sí fèèyàn ẹyọ kan táyé tí ẹnìkan bá dá nínú ẹbí tálákàṣì ni ẹ spread there. Startimes Channel 132 pẹ̀lú bàbá wa nínú Olúwa Evangelist Isreal Oluwaseun Akinwande bàbá wa tí Ọlọ́run lò lọ́wọ́lọ́wọ́ láti máa sọ ọ̀rọ̀ àṣẹ sí inú ayé àwọn èèyàn. Ẹ fi rí àtayọ̀ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò yìí lórí ìkànnì yìí kan náà Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi. Ẹ wá pàdé bàbá wa lórí gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ bá mi pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. 08033607104 mo tún pè 08033
607104. àwọn ẹ̀rọ alátagbà yín náà. Ọ̀rọ̀ Àṣẹ Facebook, Ọ̀rọ̀ Àṣẹ Instagram Ọ̀rọ̀ ẹ Àṣẹ. máa pàdé wọn, ẹ máa like ẹ, kẹ máa comment, kẹ máa share, kẹ máa follow ẹ, kọ́rọ̀ àṣẹ kó lè máa permanent sínú ayé yín. Ẹ dẹ̀ pàdé àwa náà lórí gbogbo ẹ̀rọ alátagbà yín náà. Ẹ̀yin náà ní irú nǹkan báyìí tẹ́ fẹ́ fi hàn sáyé, ẹ tẹ̀lé wa lórí gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa alátagbà wa lórí Kaftan television Yorùbá. Ká tún fi rẹ̀ àtayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ìdùmarè. Ó dìgbà kan náà.